Ah, Tọ́pẹ́ ti fuck up. Tọ́pẹ́ fuck up. Ma pe PA yẹn sìn. Wọ́n ní ó confine nínú PA náà níjọ́ Friday. I will call the PA. Let me ask her give me the PA number. Let's call the PA. I will fuck up. So wọ́n ní wọ́n dá ẹjẹ́ ń fa yín flashback sí bí gbogbo donation yẹn. ẹ̀yin tèmi a ṣì wà lórí ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà bí oríṣiríṣi àwọn àṣírí bí ó ṣe ń jáde o lẹ́yìn ìgbà tí arákùnrin yìí tí ó kú tán. Púpọ̀ lára àwọn èèyàn rò wípé kánsà tí ó ṣe nígbà yẹn ló pa á, ṣùgbọ́n à ń fìgbà tí àkókò yìí a fi ń sọ fún yín wípé kánsà kọ́ ló pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà o. Akeem ọkọ àwọn single mother ó sì ń ṣèwádìí lọ́tùn lósì láti mọ ìdí tí arábìnrin yìí tó fi gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra, ṣùgbọ́n Akeem ti sọ ní àná wípé depression ló pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu Akeem. Let's go from that. So wọ́n nígbà tó gbé lọ sí hospital Raymond, yes, wọ́n nígbà tó gbé Tọ́pẹ́ lọ sí hospital nígbà tí gbogbo scenario ṣe bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ flashback báyìí. So ìgbà yẹn then wọ́n ní Ṣótáyọ̀ Gàgà fẹ́ lọ lutí fọmọ ìjọ yẹn, ó wá pàdé àbúrò kí lórúkọ ẹ̀, àbúrò Tọ́pẹ́ ní hospital. Wọ́n wá bí àyẹn wá kí wọ́n ní ó ṣàlókí Ṣótáyọ̀ Gàgà ní kí ló wá ṣe bíbá yín kọ̀ọ̀kan. Wọ́n ní àǹtí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ló ní kíní kan lọ́sì kíní kan. Wọ́n ní wọ́n ṣàní pé Ṣótáyọ̀ Gàgà ṣàlọ́ba nínú tíátà nígbà. So you're battling with cancer nǹkan. Then yes, when Ṣótáyọ̀ ló wá sọ pé do you want us to raise alarm to people? Ó dẹ̀ ní yes, òun ni Ṣótáyọ̀ fi pe àǹtí Folúkẹ́ Dáramọ́lá. Àǹtí Folúkẹ́ ṣàbà ṣe gbogbo ẹ̀. Wọ́n fi àkáǹtì Tọ́pẹ́ sí public. 50 million limited ń gbọ́. Àṣẹ 30 million ni. Wọ́n ní 30 million ní owó tí wọ́n raise. Ṣàmẹ̀kẹ́ Tọ́pẹ́ náà lọ ṣe interview kò dáwọ́kọ family kankan. Ní kí family dúró tóun. Wọ́n ní family ti kọ́kọ́ ná 8 million tẹ́lẹ̀ before that donation started. Ìgbà tí bọ̀bọ́ yẹn wá gbọ́ ní pé ó wá sọ fún family kan máa discharge Tọ́pẹ́ ní ìjọ́ kejì ni bọ̀bọ́ yẹn gbé Tọ́pẹ́ lọ. Ló discharge ní kó discharge Tọ́pẹ́ kó fi gbé Tọ́pẹ́ bọ̀bọ́ yìí tó fi gbé Tọ́pẹ́ lẹ̀. Òun ni Tọ́pẹ́ sọ pé òun tọ́jú òun, ó máa ń ṣe àfi bí áńgẹ́lì, àfi bí kinní kan. Wọ́n ní Tọ́pẹ́ ò lọ sí after care. After the surgery, Tọ́pẹ́ ò lọ fún after care. Tí bọ̀bọ́ yìí fi gbé lọ, ó ti pa kádà ọmọ yẹn dà, ó ti pa kádà Tọ́pẹ́ dà. Ẹni tó ń pè mí tó bá mi sọ̀rọ̀ ẹni tó súnmọ́ gbogbo ni ó ní oyún ìbẹ́ta lóyún tó bàjẹ́ lásì, ìbẹ́ta lóyún tó bàjẹ́ lásì. Oyún ìbẹ́ta triplet. Ó ní àwọn àbúrò ẹ̀ ẹ máa useless in family olóyìn bukula àgbákò ẹ ní kúre gbogbo ọ̀nà ẹ ní jèrè gbogbo yín pátá lè máa ṣọ́kùnú ẹbí yín ni. Ó ní Tọ́pẹ́ sọ fún mi kí wọ́n máa da ìtọ̀ sóhun lára, wọ́n máa yàgbẹ́, wọ́n máa jẹ omi ìgbẹ́ tómi táwọn máa dà sí lára all because ó fẹ́ lọ́kọ. All because ó fẹ́ lọ́kọ. Àwọn àbúrò ẹ̀ máa tọ̀ sí dàgbẹ́ sí lára ẹ wá ní kó máa rùn kó ṣe ní máa rùn. Ó jẹ́ kí Tọ́pẹ́ blọ́ọ̀kù gbogbo fámílì pátá kó kú ìwọ nìkan. Down. You have a lot of questions to answer. A lot. 1,000 questions. Thousands ni question tó ní láti dá Nàìjíríà lóhùn. Because a lot ti ṣẹlẹ̀ nínú ilé yín yẹn tí ó ní láti wá sọ fún àwọn Nigerians báwo ló ṣe ṣẹlẹ̀. Ẹ̀yin family ẹ má ti sin ọmọ yẹn o, ẹ má ti sin Tọ́pẹ́ o. Ẹ má ti ẹ jẹ́ kó ṣe wedding pẹ̀lú Tọ́pẹ́.
kó ṣe ìyàwó, ẹ gbé pattern yíbò fún, kó ṣe ìyàwó pẹ̀lú Tọ́pẹ́, kó ṣe ríǹgì fún, kẹ́ gba owó orí ẹ̀. Kí Tọ́pẹ́ wàṣọ ìyàwó, kó bá Tọ́pẹ́ ṣe ìyàwó, ẹ má gbà fún o. Kẹ́yọ̀ ṣe autopsy fún, ẹ má gbà fún lórí ibùkún bọ̀bọ̀ yìí o. Wọ́n náà ọwọ́ bọ̀bọ̀ yìí ní Tọ́pẹ́ sọ tó fi kú. Okay, bọ̀bọ̀ yìí, this guy is just waiting for my obituary. He's just waiting for, ó ti pa báyìí, ó ti pa, obituary ti jáde báyìí sí, ó ti kú. So alpha bọ̀bọ̀, kọ́kọ́ bá mi bọ́ chain ọ̀hún ẹ̀ náà. Gbogbo kùbá tó wà lọ́hún ẹ̀ kọ́kọ́ bá wa bọ́ náà lọ kó fún family ẹ̀. Mọ́tò rẹ́dì tó ń lò kọ́kọ́ lọ gbé fún family ẹ̀. Àwọn ẹrù Tọ́pẹ́ tó wà lọ́dọ̀ ẹ̀ lọ kó gbogbo ẹ̀ fún family ẹ̀, gbogbo owó tó kù, iPhone àti iPhone Tọ́pẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ recently kó tó kú lọ fún àwọn ẹbí ẹ̀. Go and give the family. Ó máa private àkó ní private kẹ̀. Ogun ló máa pa ẹ́ tí wọ́n. Tọ́pẹ́ wa gòdù fún, Tọ́pẹ́ wa kíni fún mi, wọ́n ti fún mi ní information yẹn. Tọ́pẹ́ wa sọ Tọ́pẹ́ díẹ̀ tó ń tọwọ́ 5K. Ó dẹ̀ tó 3 weeks ló fi lé kúrò lé, 3 good weeks ní Tọ́pẹ́ fi sunlé, tí Tọ́pẹ́ fi lọ sunlé ọmọ gẹ́rù Tèmítọ́pẹ́. Ẹjọ́ Abẹ́bí wá sókè bá mi, àti bá ti ní fóònù, jẹ́ ń pe nọ́mbà yìí. A ti ní fóònù jàre, àti ní jẹ́ ń pe. Abẹ́bí send request, a fẹ́ pe nọ́mbà yìí. Ṣé ẹ ṣá ní káàdì lórí fóònù yẹn? Abẹ́bí o, má bò lókè ọkọ mi ló lálùbáyíká. Mo sọ pé táwọn family ọba tó bá ní àwọn òṣìn kankan ṣoré mi kí ní búkú yìí, mo máa dá ìgèmí àfẹ́ bọ́. Ṣé bẹ́ẹ̀ mi kí mo ṣe kéré tó yìí, mo máa fà ẹ̀mí àfẹ́ bọ́. You go cut, you go tire. Baby, because of being online.